ẹ̀kálẹ́. Mo kàn ní honestly 3 minutes ni mo ní mo fẹ́ fi sọ̀rọ̀. 3 minutes péré ni mo ní mo fẹ́ fi sọ̀rọ̀ torí mo fẹ́ wọ meeting kan lọ nsìn. Now 3 minutes péré mo ní mo fẹ́ fi wá, and this is 2052. By 2055 or 2056 mo máa kúrò lórí ìkànnì. Ẹ̀kálẹ́ everybody. Mewaloka wo ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mewaloka, mo rí show ẹ tó ṣe. Mo dẹ̀ rí pé show ẹ tó ṣe ó wà very vindictive. Tó o bá mọ bí tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀, wàá ní kán lọ sí orí page mi. Kì í ṣe oṣù 8 sí 5 sí 6 tí mo ti ń call Yinka TNT out ni. Ìwọ ní nítorí pé ìwọ bá Yinka TNT sọ̀rọ̀ pé kó má ṣe báyìí ní 2023. Pé èmi mo dá sí mo dá ẹlẹ́bi, mo wá bú ẹ, mo wá ṣe gbogbo ẹ. Mewaloka, ìwọ náà ń búyàn. Ó ń búyàn. Àwọn títí ẹ ó dẹ̀ máa ń fà wọ́n bọ̀dí. Ó ní òpòwe kan tí kìíní kan bá ṣe kì í ṣe bí tatọ́lé, ìwọ látọ́lé. Torí mi ò ń ṣe ẹgbẹ́ ẹ. Kò tiẹ̀ ní kí n sọ fún ẹ, ìwọ gan fúnra rẹ̀ mọ̀ pé igi mú jìnnà sórí. Right? I haven't said that. Mo fẹ́ fún ẹ lésì ọ̀rọ̀ ẹ briefly. Now, nígbà tí Yinka TNT ó ló sọ̀rọ̀ threesome nígbà yẹn. Ó ní mo support ẹ. Ó gbẹ́lẹ́ ha kan wá, ó ṣe gbá, ó ṣe kan. Ó yàtọ̀ sí nǹkan tá à ń sọ nsìn. Ó gbẹ́lẹ́ ha wá. Nígbà yẹn àmọ̀ kó máa ń san owó fún àwọn tó máa ń pèsè orí program ẹ̀. Èmi ò mọ̀ pé tí o bá dóyàwó ẹ rí, tí bàbá ẹ bá ṣe kinní kan rí, ohun ránṣẹ́ kó wá. Mi ò mọ̀. Ọlọ́run dẹ̀ rí pé mi mọ̀. So that ẹni tó gbé wá ń gbà yẹn, ẹlẹ́yà tó gbé wá ń gbà yẹn, ó lè má jẹ́ true ẹlẹ́yà gan pàápàá. But what she wanted to talk about at that point in time was threesome. Tó dẹ̀ jẹ́ pé àwọn òyìnbó níbi tá a wà wọ́n rí nǹkan tó bá di nínú ẹ̀. Ẹlẹ́yà yẹn wá sọ testimony ẹ̀ ní bóun ṣe threesome tó call ẹ̀ out nígbà yẹn. But eléyìí tèmi ń ṣe nítorí kò tọ́ sí mi pé ìwọ ló tọ́ sí láti call ẹ̀ out. Wàá lọ ó sí lórí social media. Abájọ náà tó ṣe sọ pé ẹ káàbọ̀ ẹ kúlé mo ṣẹ̀ṣẹ̀ dé ni. Ó tọ́ ni ó sí lórí social media. Tó bá wà lórí social media ni wàá mọ̀ wípé Yinka TNT tó ń jẹ́ Yinka Àyàndá, Olúyinka Àyàndá, ó fẹ́ gba iṣẹ́ lẹ́nu mi. Nítorí ọ̀rọ̀ ọmọge Saida tí ìhòòhò ẹ̀ wà níta, tí mo sọ̀rọ̀ nípa ẹ̀, tí mo dẹ̀ ní right láti sọ̀rọ̀ pẹ̀. Mo wá dá ẹlẹ́kọ̀ọ́ ni mo Mewaloka yẹn Ọ̀bọ̀lọ́lá Fàṣàkìn. Mo wá dá ẹ lẹ́kọ̀ọ́ ni. Ṣé o mọ̀ pé o máa ń fi ìpò mọ̀rọ̀ sọ, ó dẹ̀ máa ń fi pé bákan ló ṣe jẹ́ lọ́dọ̀ àwọn fans ẹ̀ ní oníkálùkù náà ló láwọn fans ẹ̀. But torí pé o tag ẹ̀ lórúkọ mi, mo tag ẹ̀ lórúkọ ẹ̀, ó dẹ̀ máa ń ṣe àwọn so many things lórí ìkànnì tó jẹ́ pé kò tiẹ̀ bá, tó jẹ́ pé ó yẹ kó máa dọwọ́ bojú ni. You understand? But torí pé o call me out lórí ọ̀rọ̀ Yinka TNT ló máa jẹ́ kí n fún ẹ ní explanation díẹ̀ pé Yinka TNT bí mo ṣe fẹ́ràn ẹ̀ tó, ó nítorí pé bóyá ó sọ pé òun ra washing machine, ṣe bí fúnra mi wá sọ pé ó ra washing machine fún mi. Ó mọ̀ pé tí ò ní làákàyè ló náà ta washing machine. Kò pé 500,000 naira. Owó ta fi ń ra aṣọ ta máa wọ̀ sọ́rùn. Lace start ní wọ̀ bóyá bí ẹ̀ ta máa wọ̀ lẹ́ẹ̀kan ta máa gbé sínú ilé. Ẹ̀yin ni owó bẹ́ẹ̀ yẹn jọ lójú. Èmi ò dẹ̀ ní tó bá fún mi ní 100 million naira tó bá ṣe wélewèle débi livelihood mi tó fẹ́ gbaṣẹ́ lẹ́nu mi, màá ṣá ẹ balẹ̀. Yinka TNT ló kọ́kọ́ pè ìjọba lórí. And I'm paying her back in her own coin. Nítorí pé mo rí pé àwọn nǹkan tó ń ṣe ní United Kingdom ń bí, ó fẹ́ bayé àwọn obìnrin jẹ́, ó fẹ́ ba ìdílé jẹ́, ó fẹ́ bayé àwọn ọmọ jẹ́. Òun wò tẹ́lẹ̀ ni.
ìhòòhò ọmọge Saida ló bọ́ síta, everybody talked about it. Bóyá o lè má gbọ́ Mewaloka Ọmọlọ́lá, o lè má gbọ́ nígbà yẹn tó nítorí pé mo jẹ́ nurse tí mo sọ̀rọ̀ nípa ìhòòhò ọmọge Saida, kọ́mọge Saida kò lọ gbé bá àwọn ìjọba àwọn NMC ò dé kí n dí pẹ̀lú individual cases, but when it comes to community, èmi náà rí i pé òun dẹ̀ fẹ́ bà community jẹ́. Nurse kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ṣe show, kò ṣe anything, ó kàn paste sórí wall ẹ̀ ní immigrant òun ní UK no government náwó wọn lé lórí immigrant òun ní gbàṣegbà gòó ní kòkó pápá àṣàsàn. Wọ́n ti yọ orúkọ ẹ̀jìgá kúrò nínú orúkọ àwọn nurses ni, because it comes down to the immigrant community, the ethnic minority. You don't label them, you don't malign them, you don't demean them. And Yinka is talking about a community. Threesome tí wọ́n sọ pé mo sọ̀rọ̀ pa ẹ̀yẹn, èèyàn kan ló sọ̀rọ̀ pa ẹ̀, èèyàn kan ṣoṣo. Ẹlẹ́hàá yẹn àwọn àfáàdé gbé hànú àwọn adé sọ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ. That does not mean pé mo sọ pé ẹ máa ṣe threesome oníkálukú ó ní mo sọ pé mo ní fantasy. Yes, oníkálukú ló ń fantasize, wọn náà fantasize bó ṣe wà yẹn. Èjìká ẹ ò máa fantasize pé akéjìká ẹ dé kó gbé ẹ látẹnu ọ̀nà kó gbé ẹ sórí bed kó fọwọ́ rẹ lára. Fantasy, ara fantasy náà nìyẹn. But Yinka TNT called me out because I treated a case that is going on internet, a video of one grandma's nudity that she allegedly, that's how we had it, threw it to one papa, and that papa, his family, one or friend or something, mistakenly blew it on the internet. We saw it. We saw how that grandma was feeling herself, was doing herself, stark naked on the internet. As a woman of honor that I am, I have to come and talk about it. And that is what I did. Tí Yinka sọ yìí pé kí woman yẹn wá bá òun máa mú lọ sí NMC o, òun máa mú lọ sí gbá, òun máa mú lọ sáwo. And that was how our rancor started. So ọmọdé ọ̀rọ̀, ọmọdé tí ò bá dẹ̀ gbọ́ ìtàn á gbọ́ àròbá. Tó bá lọ sí orí wall mi, wàá rí pé kì í ṣòní ni mo ti ń sọ̀rọ̀ tí mo sọ yẹn. Mo pin nìkan down síbẹ̀ tí mo ti wọ gown bí orange, ó sì wà ní orí wall mi. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn Mewaloka? Mo kàn ní kí wá dá ẹ lóhùn náà ni. So mo ti ń lọ nìyẹn. Àtúmọ̀ sísọ lọ́la àwa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún gbogbo àwọn fans mi. Kì í ṣe ìwọ Mewaloka o, torí pé ìwọ wà vindictive and vicious. Orí opportunity pé kì í ṣe Mọ́mí Adéọlá ṣàdúrà talẹ́ni tó yẹ kó sọ̀rọ̀ sí yàn. Ìwọ ló máa sọ ẹni tèmi máa sọ̀rọ̀ sí lórí internet fún mi. Mewaloka kúrò gbà lẹ́nu ẹ̀. God bless you, ẹ̀yin tẹ́tí darapọ̀ mọ́ mi. Ó dàbọ̀.